A gbọ́dọ̀ jáyín sí àwọn nǹkan tí a bá ń rí ká sọ pé bó ṣe ń lọ. Ó lè jẹ́ bitter truth fẹ́ni tí ara ẹ̀ bá kọ òótọ́ ọ̀rọ̀. Ṣùgbọ́n eléyìí tó wà nílẹ̀ yìí, ọ̀rọ̀ bitter truth mọ̀ kọ́. Mo kàn fẹ́ wò wípé ṣó lè jẹ́ òótọ́. Ẹ rí i pé a ti ṣe àwọn ètò kan lóríṣiríṣi nílé iṣẹ́ wa lórí ìkànnì wa pé ọmọ Gumi ó wà ní iṣẹ́ ológun. Gumi Islamic scholars ó ti ṣiṣẹ́ ológun rí. Wọ́n ní allegedly pé ó ti ní àwọn nǹkan kan nígbà tí wọ́n sọ sórí ẹ̀ tó jẹ́ kí àwọn ará Saudi ó lè padà nígbà tó lóun fẹ́ lọ jọ́sìn ńbẹ̀. Àwa ní ṣé àwọn ọmọ Nàìjíríà tí wọ́n jẹ́ olórí wa wọn wádìí tó jẹ́ kí wọ́n dá Gumi padà torí wípé àwọn Saudi wọ́n ní wọ́n ti rí àwọn nǹkan kan bí ìwà ìgbésùnmọ̀mí allegedly lára Gumi. Now, ṣé kìí ṣe pé ọ̀ka bímọ lè gbòòrò? Anyway, wọ́n ní wọ́n ti ń ṣe ìwádìí, wọ́n ti ń fi ọ̀rọ̀ wá ọmọ Gumi tó wà ní iṣẹ́ ológun ọ̀gá ni o. Wọ́n ti ń fọ̀rọ̀ wá lẹ́nu wò. Wọ́n ní ni mo pè é. Wọ́n ní wọ́n ń fọ̀rọ̀ wá lẹ́nu wò àwọn ikọ̀ ológun àbí àwọn olùwádìí wọ́n ń fọ̀rọ̀ wá ọmọ Gumi lẹ́nu wò. Ǹjẹ́ lórí kíni? Wọ́n ní traces lórí àwọn ọ̀rọ̀ bandit àti terrorist tó ń ṣẹlẹ̀ ní North West àti káàkiri pẹ̀lú bóyá allegedly àjọṣepọ̀ àwọn nǹkan tó ń lọ wọn àti ìsọpọ̀ lájọṣepọ̀ ṣùgbọ́n wọ́n ní lórí ọ̀rọ̀ Bello tó jí. Báwo ni wọ́n ṣe ń ṣe ìwádìí? According to security sources, ìwádìí ń lọ lọ́wọ́ ni o lórí ọ̀rọ̀ àwọn bandit fún ọmọ Shehu Gumi. Now, ẹ jẹ́ ká wo Gumi dáadáa. Ẹ jẹ́ ká wo ipò tọ́mọ ẹ̀ wà nínú iṣẹ́ ológun. Ẹ jẹ́ ká wo àwọn information tí Gumi ń wí tó ń gbọ́. Ẹ jẹ́ ká wá wo kí ni Gumi gbọ́kànlé. Then, à ń sọ pé àbọ̀dè nínú iṣẹ́ ológun. Ṣé ìwà ọmọ Gumi máa yàtọ̀ sí ti Gumi? Ṣé ọmọ Gumi lè kọ̀yìn sí ti ibi tí bàbá ẹ̀ ti ń rí owó gẹ́gẹ́ bí negotiator láàrin terrorist bandit? Ṣé èrò ọmọ Gumi lè yàtọ̀ tó dẹ̀ ń serve nínú iṣẹ́ ológun sí èrò ti bàbá ẹ̀? Anyway, àwọn tó ń ṣèwádìí ni àwọn ò léèyàn kankan lọ́kàn. Kì í sọ̀rọ̀ ẹ̀sìn, kì í sọ̀rọ̀ pé lágbájá ayé tiẹ̀. Àwọn ò dẹ̀ judge anybody. Àwọn ò dẹ̀ tí ì sọ pé ọmọ Gumi jẹ̀bi ṣùgbọ́n wọ́n ń fọ̀rọ̀ wá lẹ́nu wò. Ǹjẹ́ àwọn criteria wo ni wọ́n ń wò tí wọ́n fi ń pèèyàn pé wá ìfọ̀rọ̀wánilẹ́nuwò kàn ọ́? Ara ẹ̀ ni torí ẹni kò sẹ́ni tó kọjá ìfọ̀rọ̀wánilẹ́nuwò. Ara ẹ̀ ni communications. Àwọn tó ń bá sọ̀rọ̀ gbogbo communications kìíní yẹn ni wọ́n máa gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́. Tí ẹ bá ti ń rí traces àwọn contacts, àwọn tó ń bá sọ̀rọ̀, àwọn financial kìíní ẹ̀ bó o ṣe ń ná, báwo lowó yẹn ṣe ń wọlé, ibo ló ń ná sí, kí ló ní kí wọ́n fi ṣe. Ṣùgbọ́n wọ́n ti ń fọ̀rọ̀ wọ ọmọ Gumi lẹ́nu o. Kò sẹ́ni tó kọjá ẹ̀ o. Gbogbo ìfọ̀rọ̀wánilẹ́nuwò ọmọ Gumi kò kọjá àwọn bandit. Terrorist lèmi mọ̀ wọ́n sí o. Ṣé wàá mọ̀ pé revolution kan ti ń ṣẹlẹ̀ báyìí torí wàhálà àwọn Fulani tó pọ̀ àti àwọn ọ̀daràn tí ń pera wọn ní darandaran Fulani nínú igbó wa. Àwọn ọmọ Benue State wọ́n ti pariwo pé enough is enough. Ó tó gẹ́. Àwọn ò fẹ́, àwọn youth wọn ti sọ pé àwọn ò fẹ́ àwọn Fulani nínú igbó àwọn mọ́. Ẹ fi community àwọn sílẹ̀ fáwọn.
ṣó yẹ kó rí bí àbí ò yẹ. Tó bá jẹ́ àwọn nìkan ni wọ́n ṣe bẹ́ẹ̀, bóyá ìbámọ́dùn. Àwọn TV àwọn náà ti sọ̀rọ̀. Pípa yìí pọ̀. Bíbá àwọn ìyá àǹtí àwọn sùn, àwọn àbúrò àwọn sùn lójú àwọn káwọn ọmọ lè ṣe nǹkan kan yìí pọ̀. Pípa àwọn ẹlẹ́sìn míì pọ̀. Àwọn TV wá fún àwọn olóṣèlú ọ̀dọ́ wọn, wọ́n á fún wọn ní 90 days ultimatum pé ẹ fi kó gbogbo rẹ́dẹ̀rẹ́dẹ̀ kó lẹ̀. Bí bẹ́ẹ̀ kọ́, èmi ọmọ nǹkan tó bóyá ní gbádùgbàdù ọ̀nà gbádùgbàdù I don't know. Ṣùgbọ́n mo mọ̀ wípé ìtò ń ṣẹlẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí àpẹẹrẹ tó lágbára ni. Àyípadà rere ló dẹ̀ máa padà jẹ́. Torí wípé ẹ worú àwọn tá à ń bá gbé tí wọ́n ní màálù citizen ni. Kódà màálù tí wọ́n ní number 1 citizen lọ́dọ̀ wọn, ẹ worú ìrònú àwọn tá à ń bá gbé tájọ pera wà lẹ́yọ̀kan. Ṣé ẹ rántí obìnrin kan tó sọ pé màálù o citizen ni o? A dẹ̀ sọ títí tí gbé ẹ ṣe ń pààyàn yìí, tó bá yá wọn lé àwọn Fúlàní Málì ni. Àwa dẹ̀ sọ pé Fúlàní ni Fúlàní ń jẹ́. Ìjọba ní kí àwọn darandaran kan kó ìbọn ọwọ́ wọn lẹ̀. Wọ́n kàn sọ ni, àrà pẹrẹ pé wọ́n kó sílẹ̀. Tí wọ́n bá kó sílẹ̀ lọ́jọ́ wo, níbo ni wọ́n ti kó sílẹ̀? Níbo ni wọ́n ti rí èyí tí wọ́n fi ń dáràn báyìí? Kí ló dé tíjọba máa sọ̀rọ̀ tẹ́yìn ìjọba ò dẹ̀ ní lè mú lò fúnra yín? Kí la ṣe fún yín? Ṣó ẹ ká sì rí Fúlàní tí ọmọ fi AK-47 da ẹran? Ẹ gbìyànjú pẹ̀lú òfin yẹn, ẹ ṣe àdúpẹ́ lọ́wọ́ yín, àtakò jọba yín. Ṣùgbọ́n tá à ń sọ ni wípé ẹ jẹ́ kọ̀rọ̀ tẹ́ ẹ bá sì sọ, ẹ jẹ́ kó wá sí ìmúṣẹ. Ẹ jẹ́ káràlú ó dẹ̀rí wípé bẹ́ẹ̀ ṣe sọ bẹ́ẹ̀ lórí. Ṣáwọn ẹni yìí kọjá òfin? Àbágbára ìjọba, àbágbára agbófinró ò ká wọn? Ṣé ká gbà pé bágbára àwọn sójà tí wọ́n ti ń gbìyànjú ní ìsìn bí ò sí káwọn tẹ́rọ́rìsì ń gbà kan tálábọ̀dé wà láàrin wọn? Ọlọ́run sì tó àṣírí àwọn alábọ̀dé. Ibì kan la sọ yìí, àmọ́ o. Àwọn àgbákò èèyàn wọ́n á kàn wò pé jẹ́ ń dẹran wọnú oko olóko, wọ́n á dẹ̀ wọ́ ọbẹ̀ lọ. Wọ́n á dẹ̀ pẹ́ni tó lẹ́ran, wọ́n á fẹ́ràn jẹ tó lóko, wọ́n á fẹ́ràn jẹ gbogbo nǹkan oko ẹ̀tàn pátápátá tí ò sí tẹ́nikẹ́ni máa ṣe. Ìlú tó lọ́ba, tó níjòyè. Ibi tẹ́rù ààrẹ ti ń bà mí nìyí. Ààrẹ ń sọ̀rọ̀, ṣùgbọ́n múlele lórí òfin tí wọ́n kó sílẹ̀ yìí, àwa ò rí kó múlele. Àrí kó múlele o. Torí lẹ́yìn ìgbà tí Trump dé tó strike lákọ̀ọ́kọ́ ni wàhálà àwọn people tó pọ̀ sí. Ẹ dúró náà, ṣé àwọn nǹkan ìjà ogun tí US ń kó wá fún wa àti àwọn intelligent Israel tí ò bá sí àwọn yẹn ni ibo ni Nàìjíríà ò bá wà? Ọ̀dà ṣáà fọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun ni. Ṣáà ní nǹkan ìjà ogun ni. Nǹkan ìjà ogun tẹ́ ẹ sáré lọ fi gbà wọn ṣé Bẹ̀nẹ̀ nígbà tí ẹni wọ́n gbàjọba, tẹ́ ẹ sáré lọ fi gbà wọ́n lé tí àwọn jẹ́ẹ̀tì ń fò lọ́tún tó ń fò lósì. Ọ̀rà kí ni ká wá sọ pé ó fà á tọ́rọ̀ agbésùnmọ̀mí fi pẹ́ tó yìí? Ṣùgbọ́n àwọn èèyàn jẹ́ kó yé wa pé ibi tí ọ̀rọ̀ ìgbésùnmọ̀mí bá ti pẹ́, àwọn kan tó já lágbára lọ́wọ́ ń bẹ̀ ni. Wọn à fẹ́ jẹjú ara wọn. Ẹ dákun kí lẹ rò sí ìgbésẹ̀ àwọn youth Benue yìí àti tìrì? Youth Benue sọ pé àwọn ò fẹ́ Fúlàní, àwọn ti fi ní àwọn fún àwọn olóṣèlú àwọn ní 90 days. Àwọn Fúlàní náà fẹ́ ṣe forest guard yín dandan. Bàbá wa ààrẹ tiẹ̀ sọ̀rọ̀ pé láyé oníkálukú kó ní forest guard ẹ̀ lágbègbè ẹ̀ ni. Ṣérú àwọn tó fẹ́ bá wa ṣe forest guard láti sọ pé àlọ́mọ tó lè ṣe, ṣérú wọn tí ń pààyàn kiri ni wọ́n wà nù gbó wa tí ìyàwó níyàwó ò ní gbọ́dọ̀ kọjá? Ṣáwọn tí ẹ̀mí Ọlọ́run ò sí lọ́kàn wọn, ìgbésí ayé èèyàn àti ayé ò jọ wọ́n lójú?
ṣáwọn ni number one citizen ní àbíbò ni, ṣáwọn láàjọ máa gbé, ṣáwọn lè àjọ jẹ́ Nàìjíríà ẹyọ kan. Ẹ̀yin olóṣèlú ẹjọ́ nítorí Ọlọ́run, àwọn nǹkan kan wà tó ń lọ nílé ìgbìmọ̀ aṣòfin, wọ́n máa ṣe o, àwọn aṣòfin discuss ọ̀rọ̀ electoral system bí wọ́n ṣe fẹ́ dìbò 2027. Wọ́n dẹ̀ pààyàn jọ ní Kwara ní Wòró, wọ́n ń pa àwọn èèyàn káàkiri. Àwa ń bẹ̀ yín ni pé kẹ́ ẹ bẹ̀rù Ọlọ́run, kó tiẹ̀ jẹ́ gbólóhùn kan kí ẹ tiẹ̀ faraàlú lọ́kàn balẹ̀. Má ṣe o. Anyway, bó la ṣe fẹ́ gbé pẹ̀lú àwọn tó jẹ́ pé ẹ̀mí èèyàn jọ wọ́n lójú? Bó la ṣe fẹ́ jẹ́ yọkan? Èèyàn la wá, àwa yòókù, mi ò sọ pé ìran Yorùbá nìkan. Èèyàn ní Ìgbò, èèyàn ní Yorùbá, èèyàn ní Middle Belt. Báwo lẹ ṣe ní kí èèyàn ó máa bá àwọn tó prefer ẹranko ju ènìyàn lọ gbé, tẹ́lẹ̀ máa fi ẹ̀mí ènìyàn dí ẹ̀mí ẹranko? Ẹ̀yin náà sì dúró lórí pé wọ́n Nàìjíríà ni wá, àwa gbà fún yín, ṣé bí wọn ò fẹ́ division, wọn ò dẹ̀ fẹ́ restructuring. Ẹ̀yin ìjọba ẹ dẹ̀ fẹ́ 2027 yẹn dandan lẹ sì gbọ́dọ̀ wà ń bẹ̀. Ṣé túmọ̀ pé ọ̀rọ̀ ẹ̀mí yẹn ò jọ yín lójú? Tó bá jẹ́ bẹ́ẹ̀, ẹ máa rántí pé Ọlọ́run wà. Kẹ́ ẹ dẹ̀ rántí pé àsìkò yìí láràlú nílò yín. Àsìkò yìí lẹ nílò láti ṣe n tó tọ́ fún aráàlú, kẹ́ ẹ dẹ̀ má jẹ́ kí ẹ̀mí aráàlú ó bọ́ tán. Ṣé àwọn tí wọ́n ń pààyàn yìí tó bá di àsìkò ìdìbò, wọ́n á wálẹ̀, ìbò á dẹ̀ lọ wọ́ọ́rọ́wọ́? Tírú ẹ̀ bá fi rí bẹ́ẹ̀, tí wọn ò jà, tí wọn ò ṣe wàhálà lásìkò ìdìbò, kí lẹ rò pé ó máa jọ lójú àwọn ènìyàn? Kọ́kọ́ kó wàhálà kúrò ńlẹ̀ náà. Kí ló fi yín lọ́kàn balẹ̀ wípé tí ò bá jẹ́ pé ẹ nífọ̀kànbalẹ̀, àwọn wo ni? Hello, ẹ gbọ́dọ̀, àbí kí lẹ fẹ́ káràlú rò? Allegedly inú àwọn èèyàn ò dùn, bó tiẹ̀ jẹ́ pé àwọn kọ́ ni wọ́n pa. Ẹ mọyì èèyàn tó jẹ́ èèyàn tó ti kú. Abúlé lọ̀pọ̀lọpọ̀ ń gbé jù. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ìjọba yìí lẹ̀dẹ̀ ti wọlé mọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn lórí tán, tí wọ́n ń sá lọ sábúlé. Ẹ lé wọn ń gbòòrò, ẹ pèsè ilé, ẹ ń wọlé ni. Àwọn yẹn tó wá ń sún wọnú oko lọ, inú oko wọn tó wá ń bákú wọn pàdé. Ẹ pèsè ilé olówó pọ́ọ́kú, èyí tí wọ́n tó kọ́, tí bàbá tí wọ́n tó jogún, ẹ ń wòran títí gbogbo ilẹ̀ tílẹ̀ yẹn fi develop tán. Ẹ mọ̀ pé ìjọba ló ní o. Ẹ lọ ọbẹ̀ o. Ẹ wò gba bàbá ńlá bàbá ẹlòmíì ti kọ́lé yẹn o, ó develop tán, ẹ dẹ̀ lé wọn dànù láì pèsè ilé kankan. Àwọn èyí wá padà sábúlé, wọ́n padà sílùú wọn, wọ́n dẹ̀ lọ kó ikú lọ́nà. Ìkànnì Jùgbà máa ṣàlẹ̀ tí ń wò wá. Ṣeun Agboola lórúkọ tèmi. Àwọ̀rẹ́ ń bẹ lákàá o, ẹ̀san ń bọ̀ wá ké.